ẹ̀yin olólùfẹ́ sinimá yìí tá a pàkọ́lé ní lájélájé, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la ti ń wá tírè fíìmù yìí, àti wo wánù fíìmù yìí, a sì wo tú ẹ̀, a rí bó ṣe dùn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ wa ń wá tírè ó jáde ń kò pẹ́ yìí. Yóò jáde. Béèyàn bá lọ wo orí ìkànnì tí a ti wo fíìmù yìí, ẹ rí i pé wọ́n ti drop polówó ẹ̀ síbẹ̀, ìyún trailer ẹ̀, wọ́n ti drop ẹ̀ síbẹ̀. Sinimá yẹn yóò jáde ń kò pẹ́ yìí. Mo fẹ́ ká ṣùrùbò ẹ já wo fíìmù yìí. Ẹ̀kọ́ ńlá ni sinimá yìí kọ́ wa ń tòótọ́. Ẹ̀kọ́ tó dáa ni. Mo fẹ́ ká wò ó. Ẹ já pọ̀ wọn ọmọ wa. Ẹ jẹ́ ń wo sinimá yìí kan kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ẹ jẹ́ pọ̀ àwọn ará ilé wa ẹnu mi àgò. Ẹ jẹ́ ń wo sinimá yìí kan kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ẹ jẹ́ á pé gbogbo àwọn tán ń bẹ lágbègbè wa. Ẹ jẹ́ ń wo sinimá yìí. Ẹ jẹ́ ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Béèyàn bá wo fíìmù yìí, yóò rí i pé fíìmù alálùbáríkà ni. Fíìmù tó dáadáa ni. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí Funky TV kẹ́ lè máa enjoy wa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Torí orí ìkànnì yìí láti máa bára wa sọ̀rọ̀ nípa Yorùbá industry, bó o ní ṣe ń lọ nípa lápá bí ẹnu mi àgò, bó o ní ṣe ń lọ lápá àbàwọ́n. Ẹ wo àwọn tán ń bẹ́nu fíìmù yìí, bó o lẹ ṣe rí i sí, bó o náà ṣe sínú fíìmù yìí. Inú fíìmù yìí, ẹ jẹ́ á sọ̀rọ̀ ní comment section. Níbo lẹ̀yin tí ń wò á? Ǹjẹ́ Amẹ́ríkà ni? US ni? Qatar ni? Orílẹ̀-èdè ibo lẹ tí ń wò wá? Gbogbo ojú tí ń wo fíìmù wa, ojú ọ̀hún ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa ò ní di lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí ìkànnì yìí, ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì, kíní kan ò ní ṣe gbogbo wa o. Àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́ṣà. Ọlọ́run ọba mi Èdùmàrè yóò máa fi ọ̀pọ̀lọpọ̀ owó rọ́pò ibi tí ẹ ti ń mówó tí ẹ fi ń ṣe dátà. Torí kò easy kéèyàn tó mú owó rẹ̀ kó tó lọ fi ṣe dátà, kó tó náà máa fi máa wo sinimá. Ẹ má gbàgbé o, ẹ subscribe sórí Funky TV. Ìyún túmọ̀ fún notification. Torí tán bá ti ń drop fíìmù, àwa ó máa sọ fún yín pé wọ́n ti drop fíìmù báyìí o. Ẹ lọ wo fíìmù báyìí o. Ẹ lọ wo fíìmù báyìí o. Torí ká má bàa máa waste dátà ara wa. Kò ní bàjẹ́ o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa, ẹ̀yin tí ẹ̀ ń subscribe sórí channel wa, kíní kan ò ní ṣe yín o. Ẹ ní fọwọ́ tí ẹ fi ń tẹ subscribe àrùn, ẹ ní fi gbókù ọmọ sí. Ẹ wo bàbá yìí, Afeez Ọwọ́, ọkọ Mide Martins. Ẹ wo ohun tó ṣe nínú fíìmù yìí. Ẹ wo Yétúndé Barnaba. Ẹ wo ohun tó ṣe nínú fíìmù yìí. Bó o lẹ ṣe ríṣẹ́ Yétúndé Barnaba sí. Apá àkúfọ̀ náà ń bẹ nínú fíìmù yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé tí wọ́n good dáadáa. Tá a lè fọwọ́ sọ̀yà pé eléyìí good ní ń bẹ nínú fíìmù yìí. Wọ́n sì ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ wa ń lé lóko náà la mọ̀ wọ́n tí ń ṣe dáadáa nínú fíìmù. Ọ̀pọ̀lọpọ̀ wa tá kì í ṣe oní tíátà la mọ̀ pé bó ló ṣe yẹ kán ṣe ń bì, báyìí ló ṣe yẹ kán ṣe, eléyìí ò ṣe dáadáa. Ẹ wò ó, ńgbà tá à ń bẹ ní location fíìmù yìí, gudugudu méje ṣẹlẹ̀, yàyà mẹ́fà tẹ̀lé, àbúrò ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa. Gbogbo etí tí ń gbọ́ mi, àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín o. A máa lọ re, a máa bọ̀ re, kíní kan ò ní ṣe gbogbo wa. Lẹ́nu iṣẹ́ wa, irinṣẹ́ wa ò ní dojú ìjà kọ wa o. Ìyún irinṣẹ́ tá à ń lò kò ní dojú ìjà kọ wa lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ni tiwa ń tòótọ́, a fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀. Bóyìnbó ṣe ń fẹ́ràn sìgá, ẹ máa bá wa ká lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí Funky TV. Ó dàbọ̀.